A lot of people were sharing this video, the video of group of armed men, terrorists, who stormed Katsina local government area to sign peace deal amidst rising attacks, imposition of levy on farmers. So these people were going in mass, and a lot of people saw them. People were sharing the video. Then I want to ask you just one simple question. What was coming to your mind when you were sharing the video, or when you saw the video? What came to your mind? For me, a country. I see the fall of Nigeria. I see the fall of a place that has never been a nation that people have been managing. But it will surprise you that Nigeria is not falling alone. Stay with me in this video. Let us go into the details about the fall of Nigeria. This is so disheartening. Now, this is a reward for terror, an ability to expand given to them by the people, because I do explain what peace deal is all about. Peace deal is giving the terrorists, room to expand, a safe haven to expand their terror attacks and so on and so forth. It has been proven that peace deal doesn't work. Okay. Now, what these people are doing is that they told the terrorists, like, don't attack our people again. We are not going to attack you. That is peace deal. Peace deal is a sign of a conquered territory, a sign of a conquered people. So these people don't have any choice again than to accept the terrorists. That is a peace deal. But why this is going on in Nigeria? Look at what is going on in the United Kingdom. Sharia for UK. Like, what the fuck? Are you surprised to see this? No, don't be surprised, because there are more to this. They are shouting Sharia for UK, Sharia for UK. And if you have a brother or a sister in the UK, or if you are living in UK, you could confirm that the rise of these extremists is on the high side in the United Kingdom. Or however, recently, the countrymen are rising against them. But there are some speculations, like a country like UK, we are not supposed to hear this. A planned military coup in UK. We are not supposed to hear anything like that from the UK. But pick up your phone. Ask your AI, ask Google, go and browse it. Just type planned military coup in UK. It's going to bring out a lot of information for you, and read through the information. You will see army generals, retired and serving, opposing the government and saying that their nation is gone. But not only that, if you have been remembering what Donald J. Trump has been saying from February this year, he has been saying that Britain is already in hell. Britain is already in hell. That is the statement Donald Trump is using now. What is the intent of these people? These people, I have a lot of them as close people to me, and we talk often. Sometimes we agree, sometimes we disagree. Okay? Now, the issue is this. There is a plan to conquer and conquer and conquer and conquer territories. And in the process of doing this, if they die, it's good for them. That is what they want. So you that is just folding your hand, are you ready to die? Anyway, that is for Britain. Let us close the chapter. Let us look into the issue of Nigeria. If anybody telling you that what is happening in Nigeria, what these extremists are doing, that it has nothing to do with Sharia, stay away from the person. Stay away from the person. Now, this has nothing to do with moderate Muslims. Most of these people doing this thing in Nigeria, they can't go to so many Muslim countries. Share video tẹ wò tán yẹn kékeré ni. Mo fẹ́ kẹ́ wá gbọ́n tí Saheed Shittu, ara àwọn ìránṣẹ́ àwọn Lárúbáwá tó ń ṣojú àwọn Lárúbáwá nílẹ̀ Yorùbá. Mo fẹ́ kí ẹ wá wo ẹgbọ́n tó ń sọ sí kábíyèsí
ọba Ògbómọ̀ṣọ́ ẹ̀gbọ́n tí wọ́n sọ wọ́n ní wọn káàkiri nílẹ̀ Yorùbá wọ́n ti plug wọn ẹ̀yin náà imagine kí àwọn kan lọ máa pariwo Sahara Sharia àmì kí náà ti nípa mi ẹ̀yin burúkú wọ̀nyí Sharia law kí lè máa pariwo Sharia law ní UK ẹjọ́ ṣé téèyàn bá sọ kí ni ìfúnyàn ṣé èèyàn ní máa wò pé how can that be possible èèyàn máa wò pé ṣé irú eléyìí possible wọ́n ní plan káàkiri àgbáyé ẹ má jẹ́ kí n tàn yín ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká lo diplomatic wa lórí ohun tó wà nílẹ̀ ẹ jẹ́ ká pa ọwọ́ pọ̀ láti face àwọn people ó ní mo ṣe ń pariwo fọ́nrán tí mo ṣe lánàá ni mo sọ̀rọ̀ láwọn ọba bí wọ́n ṣe gbàbọ̀dè fún wa wọ́n gbàbọ̀dè fún olóyè Ìgbòho lọ ń bá wọn lẹ́yọ kọ̀ọ̀kan nǹkan míì ni wọ́n ń ṣe lẹ́yìn olóyè Ìgbòho láwọn ọba wọ̀nyí ẹ wo Saheed Shittu ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ sí kábíyèsí Ògbómọ ní tó bá bí tó bẹ́ẹ̀ ó máa halẹ̀ ni ó ń halẹ̀ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti ń jọkà ẹ̀yin ènìyàn mi ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kẹ́ wá fi ọmọlúwàbí yín hàn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Saheed Shittu ò gbúdọ̀ mú eléyìí jẹ eléyìí tó ṣe yìí kò gbúdọ̀ mú jẹ tó bá ti ń ṣe tẹ́lẹ̀ kò gbúdọ̀ mú eléyìí jẹ o ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ Saheed Shittu gbúdọ̀ mú eléyìí jẹ àwọn ọmọ àlè tí àwọn Saudi tí wọ́n sponsor bíi ti Olúwo àwọn ara wọn náà lélẹ́yìí ara wọn ni Saheed Shittu ẹ wo bó ṣe ń lé fùrùkọ́kọ́ bó ṣe ń sọ̀rọ̀ àwọn ọmọ àlè ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ sí ọba wa kò gbúdọ̀ mú eléyìí jẹ àfi tí ò bá sí ọmọ ọkọ ní Ògbómọ̀ṣọ́ ló kù a challenge gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ níbikíbi tí ẹ bá wà mo challenge lórí ọ̀rọ̀ tí Saheed Shittu sọ yìí ó ní mi lára nígbà tí mò ń wo fídíò ẹ̀ ní ẹ lè spẹ́ bó ṣe ń ṣe mí ọmọ Oǹdó lèmi ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ níbikíbi tí ẹ bá wà mo fẹ́ kí ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí àti àwọn ọba wa àwọn ọba bàbá kábíyèsí Ògbómọ̀ṣọ́ ẹ fi fọ́nrán ẹ fi hàn wọ́n ẹ fi hàn àwọn tó súnmọ́ wọn ẹgbọ́n tí Saheed Shittu sọ ṣé ẹ rí ìgbésẹ̀ táwọn ọmọ ìyá wọn ń ṣe ní UK ẹ̀yin náà ẹ wo fọ́nrán yẹn tán ẹ mọ arákùnrin yìí tó sọ̀rọ̀ ọmọ Ìgbò yìí kò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni òun ló give alert pé àwọn Fúlàní ti wọ Kwara State some months ago mo gbé fídíò yẹn mo fi hàn wá lórí ìkànnì yìí ó ṣe àbí kò ṣe aláìbí ò ní ṣe mọ́ wa lórí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ wo ẹ̀yin ènìyàn ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Saheed Shittu ẹ̀yin náà ẹ wo fọ́nrán yẹn tán mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wá lọ nísìnyí ẹ jẹ́ ká wá lọ gbọ́ ohun tí Saheed Shittu ẹ wá lọ gbọ́ ohun tó ń wí tó ń lé fùrùkọ́kọ́ bí ejò tó níyàn ń ṣànjẹ mo fi eléyìí mo fi fa gbogbo ẹ̀yin tẹ́ ń bú ọba létí ẹ ṣọ́ra ó ní ojú ọba tẹ́yàn ń sọ̀rọ̀ sí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọmọ àlè sọ onírànú. wọn ò fẹ́ ń bẹ̀ kábíyèsí ó ń sọ ti ẹnu pálásì ẹni ọba Ṣọ̀ún sọ ti ẹni kò sọ̀rọ̀ lọ́rùú ẹ̀ ó ń sọ ti ẹni kò tó bẹ́ẹ̀ wà láìtàláì kò tó bẹ́ẹ̀ kò sí tó lè ṣe. kò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi wí kò tó bẹ́ẹ̀ kò lè yọ̀ mámù yìí. Why in a hurry? Why in a hurry? Kó lo gbogbo agbára tó ní kò tó bẹ́ẹ̀. Ọ̀fun ẹ̀ ò lè fi rúlú gbá kò tó bẹ́ẹ̀. Kábíyèsí ẹ má sọ̀rọ̀ ayé dẹni ẹ̀sìn ẹ fi máàmù yẹn lẹ̀ tẹ́bá náà ẹ̀yàn máàmù sínú pálásì yín kẹjọ máa ṣe kó máa kírun fún yín kó máa kírun fún yín ìtò wà ń bẹ eléyìí tí kábíyèsí tó ti lọ tó ń yàn yẹn ẹni tó ń yàn tí kábíyèsí tó lọ tó ń yàn òun ló máa wà ń bẹ ẹ̀yẹ tọrọ kẹ pé 200 years láyé tẹ́bá pé 200 years ẹ tọrọ kí máàmù eléyìí. Let's wait and see dem block here lọ sórí platform àbá báyà aláya ẹ kó ló máa kọ yẹn síbẹ̀ orí ẹ̀ dàrú. He shock you.
Continue. Let's wait and see. Wallahi ta'ala Imam yẹn àbí kábíyèsí yẹn ò tó bẹ́ẹ̀. Kò tó bẹ́ẹ̀. Mo challenge kábíyèsí Ṣọ̀ún kò tó bẹ́ẹ̀ kó yọ Imam. Kò tó bẹ́ẹ̀. He dey take Indian. He dey smoke Igbo. Kò tó bẹ́ẹ̀. Kò nágbára ẹ̀. Wallahi kò tó bẹ́ẹ̀. Kó lu gbogbo agbára ẹ̀ kò tó bẹ́ẹ̀. Ẹ̀yin Imam tẹ́ bá kún wọn lọ́wọ́, tẹ́ bá kún kábíyèsí ẹ̀ lọ́wọ́. Ẹ ṣẹ̀sìn papọ̀ àtẹ̀yìn àfà ẹjọ́ máa ṣẹ̀sìn pọ̀ ni. Ọlọ́run àjọ pa yín rẹ́ pọ̀ ni. Kò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi wí kò tó bẹ́ẹ̀. Ta lòun tó bẹ́ẹ̀ yọ ìmáàmù tó tí ó wà ń bẹ̀. Sóhun ló fi jẹ́ ni. A yàn ìmáàmù mi sínú ilé tiẹ̀ sínú pálásì ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ni. Kábíyèsí ẹ má yẹ̀yẹ́ ara yín ẹ jẹ́ káwọn mùsùlùmí máa ṣe tiwọn lẹ fi wálẹ̀ lọ́rùn wa ẹ má dá sí wa ọba ba lórí gbogbo ẹ bá lórí àwọn inú pálásì ni ẹ balẹ̀ ìsìlámù ti wà lórí ìsìlámù ti wà lélẹ́yìí ẹ lè lẹ́fẹ́ yọ èèyàn tó wù yín lẹ́fẹ́ fi síbẹ̀ ẹ̀yin wo lẹ́fẹ́ yọ ẹ tó wù yín pé ẹ tó wù yín lẹ́fẹ́ fi síbẹ̀ ẹ̀yin tá lẹ́yìn. Go and ask your grandfather. Are you in a hurry? Why are you in a hurry? ẹ má dàrú ẹ láṣẹ àtẹ́bà fẹ́ kan àbùkù tọ́lọ́wọ́ bá máa gbé bínú ẹ lẹ́yìn lórí kò rújú ìbínú Ọlọ́run máa sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ẹ̀yẹn dán wò ẹ tíráyẹ̀ wàláhì wọn bí i dà mo tún wí wọn bí i re. ó dà kó rí yín fẹ́ mọ ìyá èdè yín ti yí ẹ ti sí èrè. mo ń sọ with authority ni wàláhì wọn bí i dà mo tún wí ẹ tó bẹ́ẹ̀. ó ń pa fóònù rọ. yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàǹtí ilé. ẹ̀yin ènìyàn mi ẹ ṣeun ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn ṣẹ́gbọ́n tí Saheed Shittu ń sọ ó ti ń ṣe o ṣùgbọ́n ilé ni àṣemọ̀ àfi tí ò bá sí ọmọ ọkọ ní Ògbómọ̀ṣọ́ lókù àfi tí ò bá sí ọmọ ọkọ ní Ògbómọ̀ṣọ́ nígbà fọ́nrán ìsádà kó ti pẹ́ àbí kò pẹ́ èmi ṣẹ̀ṣẹ̀ rí ni o I don't know how long tán ti fọ́nrán ti jáde ṣùgbọ́n èmi ṣẹ̀ṣẹ̀ bá pàdé ni tó bá jẹ́ pé ó ti pẹ́ ni o tí Saheed Shittu dẹ̀ ṣe ń rìn kiri tó ṣe ń yan fanda last time ó wá sórí live show wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ó ń fi lé hàn èyí tó rí bí ẹranko ó ní ẹranko kan báyìí tó jọ tó ṣe rùngbọ̀n bí kíní kò tiẹ̀ jọ ọmọ ènìyàn mi mọ bí owó ṣe yà sọ́dọ̀ àwọn ilé ìtúrò ilé yìí yọ búlọ́ọ̀kù tó ń kọ́lé irú àwọn èèyàn rédèrèdè bẹ́lẹ̀ wọ́n ti lò yín fún iṣẹ́ ẹ fi ara yín sílẹ̀ láti pé kán máa lò yín kán máa fún owó kán máa pọ́ǹpù owó fún yín kẹ́ ẹ máa fi balẹ̀ yín jẹ́ ẹ̀yin ọmọ àlè ẹ fẹ́ plug Sharia sí everywhere ẹ ti gbé ìṣìyẹn gbédé UK ó yà lẹ́nu ló jẹ́ ìlú kìrìsìtẹ́nì ní UK ìyàlẹ́nu ló jẹ́ pé àwọn mùsùlùmí àwọn náà ti lọ ń lé fùrù kọ̀ọ̀kan bẹ̀ UK lẹ́rìí nínú fọ́nrán tẹ̀wò tọ́ níbẹ̀rẹ̀ tí àwọn ọmọ Arab tó kóra wọn jọ tó ń ṣe protest pé wọ́n Sharia ní UK àwọn Sharia ní UK ariwo tí wọ́n ń pa nìyẹn ẹjọ́ tó ṣe ń ṣe èmi mọ̀ pé àlá tí ò lè ṣẹ ní eléyìí àlá tí ò lè ṣẹ òun ní eléyìí bẹ́ẹ̀ ni bákan náà eléyìí ò lè ṣẹ nílẹ̀ Yorùbá kò possible àwa ò lè gbà irú eléyìí ò lè ṣẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí ohun tó wù kẹ́ lè dánwò lára kò lè ṣe ń ṣe nílẹ̀ Yorùbá nílẹ̀ tiwa bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mo kí wọn lógúnlógún gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ìyá mi kọ̀ọ̀kan tẹ́ ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ yín o mo mọ̀ lóore o adẹ̀rín kọ́mẹ̀tì náà ló tún ló sì ẹni tá a bá reply kọ́mẹ̀tì ẹ má ṣe bínú akínyìn lógúnlógún akínyìn lọ́gbọ̀nlọ́gbọ̀n àti sọ̀rọ̀ sí àwọn ọba wa ẹ padà lẹ́yìn àbòsí ẹ tú olóyè Ìgbòho sílẹ̀ enough is enough ẹ yé máa tàn wá jẹ ẹ yé máa pè ẹ̀kọ́ ní dúdú fún wa ẹ yé máa pamọ́ sínú òkùnkùn tàfà sínú mọ́lẹ̀ ẹ yé máa fi tọ́ dúdú sínú tu funfun síta fún wa mọ́ enough is enough
èmi ọmọ yín ni Akalamago TV ẹyẹ méjì kì í jàṣà tí o bá ń wò wá fúngbà àkọ́kọ́ don't forget to subscribe please ẹ máa bá wa share video wa very very important ẹ bá wa share video wa and don't watch please try and say something on the comment section thank you.